ìtúsílẹ̀ àwọn àgbà tó tún ṣiṣẹ́ aṣínà ni mo fẹ́ fún gbogbo wa. ní iṣẹ́ náà dá fẹ́ni tó wà nínú ìdè, iṣẹ́ náà wà fẹ́ni ó dá fẹ́ni tí ò lórí ọkọ, iṣẹ́ náà dá fáláìsàn, ó fẹ́ gbàwé, ó fẹ́ travel out, wọn ò lu físà rẹ, ó ti lọ tẹ́ẹ̀mẹ́rin, ìwọ lo iṣẹ́ yẹn kó wá padà lọ sí ẹ́mbásì, wàá rí pé wàá rí ìyanu. Iṣẹ́ tó confam dáadáa, iṣẹ́ ìtúsílẹ̀ gidi, ó dẹ̀ ṣiṣẹ́ àìsíkì, ó dẹ̀ ṣiṣẹ́ owó. Wàá lọ wá ewé yìí wo dáadáa, wọ́n ń pè ní ewé rẹ́rìn kòmí, ewé rẹ́rìn kòmí, àwọn kan pè ní imí eṣú. Ó máa wà tó máa pọ̀ díẹ̀, wàá wá ó máa pọ̀ níwọ̀nba, wàá kó dà sínú odó, wàá gún, ó máa kúnná, wàá kó dà sínú ike kan. Eérú tí wọ́n ti dáná sí látàná, wọ́n máa ń pè fún wa ní eérú ìkàsì, eérú ìkàsì. Wàá lọ wá bí agolo mílìkì kan, wàá jọ kún agolo mílìkì kan, wàá kó síbì kan. Èèpo ọ̀bọ̀ wàá gún, ó máa di powder bí ìlàgbà àjí agolo mílìkì, bí tòmátò, bí ẹ̀kún tòmátò kan, wàá fi sílẹ̀. Iṣẹ́ yìí ó ní èèwọ̀ kan, ó máa sọ ìwé ẹ̀ fún wa o. So o lè wẹ̀ lọ́sàn-án, ọ̀sẹ̀ ni o lè wẹ̀ láàárọ̀, o lè wẹ̀ lóru, kò sí ìgbà tó lè wẹ̀ sẹ́yìn. So tó bá ti wá fẹ́ wẹ̀, èèyàn lè bẹ́ẹ̀ gún, ṣùgbọ́n wọn lè bẹ́ẹ̀ gún pápọ̀ sójú kan, wọ́n lè bẹ́ẹ̀ gún, wọn lè bẹ́ẹ̀ pápọ̀ sí ojú kan. Tó bá ti wá fẹ́ wẹ̀ iṣẹ́ yìí, ìwọ nìkan, wọ́n á ti bẹ́ẹ̀ pọnmi sílé wẹ̀, o lè wẹ̀ ní ilé ìwẹ̀ nulé, o lè wẹ̀ ní bathroom ta, o lè wẹ̀ ní ojú gbalasa tó jẹ́ pé orí rẹ̀ kàn máa wo òkè. So kò sí bó ṣe lè wẹ̀, ṣùgbọ́n èèwọ̀ ọbẹ̀ gbogbo ibi tó bá ti fẹ́ wẹ̀, anybody, èèyàn kankan gbọ́dọ̀ rí ẹ. O lè wẹ̀ láàárọ̀, o lè wẹ̀ sẹ́sàn, o lè wẹ̀ lálẹ́, kò sígbà tó lè wẹ̀, ṣùgbọ́n èèyàn kankan ò gbọ́dọ̀ fojú rí ẹ nígbà tó bá ń wẹ̀ lọ́wọ́. So ẹni tó bá fojú rí ẹ tó bá ń wẹ̀ lọ́wọ́, ó máa kú ni, mi ìparọ́ fún ẹ o. Ẹni tó bá fojú rí tó bá ń wẹ̀ lọ́wọ́, ó máa kú ni. Báwo la ṣe fẹ́ ṣiṣẹ́ náà? Gbogbo tó dàpọ̀ yẹn wàá bu díẹ̀díẹ̀, wàá fi po ọṣẹ tó ṣe wẹ̀ ní ẹ̀ẹ̀kan, ewé tó gún, eérú ìkàsì, èèpo ọ̀bọ̀, wàá bu díẹ̀díẹ̀, ọṣẹ tó wẹ̀ lẹ́ẹ̀kan, wàá fi pò, wàá fi yẹn lẹ́kànkàn. Gbogbo tó ṣe yẹn wàá wá pò pọ̀ sí ojú kan. Tó bá pò pọ̀ sí ojú kan, tó bá ti débi tó ti fẹ́ wẹ̀ nílé wẹ̀, wàá fi gbogbo ẹ̀ para látorí dé ńlẹ̀, wàá pò pọ̀, wàá fún mi pò pọ̀ ni o, wàá da omi sí, wàá fi pò pọ̀, wàá wá fi para látòkè délẹ̀, wàá fi para, wàá máa gbàdúrà gbogbo ìdè lára mi, gbogbo ọwọ́ ayé lára mi, gbogbo àṣàsí lára mi, kí eérú kó rù kó lára mi, kí gbogbo búburú ara mi kó kúrò. Èṣù ni kó sún ìdààmú ara mi, kó sún àìrọ́kọfẹ́, àmúgbóore, àìrálàánú, kó mú kó lára mi. Wàá wá ṣe kíni, wàá dúró fún 15 minutes. Ó máa gbẹ, tí gbogbo ẹ̀ máa gbẹ mẹ́ lára. Nílé ìwẹ̀ tó bá wà yẹn, wàá ti sọ fún ọmọ rẹ àbáwọn tó wà ní àyíká rẹ, iṣẹ́ tí mo fẹ́ lò, ẹ mọ́ dọ̀dọ̀ mi o, ẹ mọ́ wá o. So bàbá mú kẹ̀kẹ́ àtọ̀sẹ̀, wàá wẹ̀, wàá bomi sára, á bẹ̀rẹ̀ sí ní mọ́. Iṣẹ́ yìí ò jù bẹ́ẹ̀ yẹn lọ, ìwọ lọ yẹ̀wò, wàá yin Ọlọ́run lógo. Mo fún ẹ fún ẹ̀bùn ọjọ́ ìbí mi, ìwọ náà tí mo fẹ́ nìyí o, wàá láìkẹ̀, wàá dẹ̀ sọ pé ìyá àdúrà ẹ kú ọdún, ẹ̀mí á sọ pé mọ́ sọ fún mi wípé happy birthday to ìyá àdúrà ẹ̀rí pin. Mo fún ẹ tinútinú tọkàntọkàn. Àwọn ìyá kan tó ń bá rí níṣẹ́ náà máa sọ pé iṣẹ́ náà fún ẹ, torí èmi ni mo fún wọn, ó wà lọ́wọ́ wọn. Àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Kí mi kú ọdún, kú mi kú ọjọ́ ìbí, Jésù Olúwa wa. So ìwọ tó bá wá rí pé o nídìí ìbéèrè lórí iṣẹ́ yìí, so o lè pè mí sí nọ́mbà yìí 080 38 40 67 21. Ìyẹn nọ́mbà mi nìyẹn. Tó bá ti pè mí, tó bá ti sọ pé iṣẹ́ yìí ló nídìí o, so màá sọ fún ẹ. Má béèrè àlàyé kankan lọ́wọ́ mi o.